dédé àsìkò yìí àwọn Olódùmarè yóò wà pẹ̀lú wa. Mo ní kí èmi náà kí n sáré dá sí ọ̀rọ̀ ọba jíjẹ léyìí tí wọ́n ń ṣẹ̀yàn nílùú Ọ̀yọ́. A rí wípé lórí ọmọ ọba tí wọ́n mú yìí ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló ń ṣẹlẹ̀ wípé owó ni wọ́n fi mú wọn mú lọ́nà tí ó tọ́. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Babaawo Wande Abimbola wọ́n jáde wọ́n sọ̀rọ̀ wípé àwọn làwọn Difa tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní káwọn wá Difa ẹni tí Ifá sì mú òun náà ni ẹni tí wọ́n fà sílẹ̀ yìí kì í ṣe bóyá pé wọ́n lo arúmọjẹ. Bàbá ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ìdí tí ọ̀rọ̀ ọba ìlú Ọ̀yọ́ tó ṣe falẹ̀ torí pé tá a bá wò bàbá wa Alafin tìlú Ọ̀yọ́ wọ́n ti wà jáǹsìn yìí yóò máa pé ọdún mẹ́ta báyìí lọ́dọ̀ tó bá di April yóò pé ọdún mẹ́ta. Kí sì ni tó fà á? Àwọn afọbajẹ àwọn tí wọ́n máa ń mú ọmọ ọba ni wọ́n gbàbọ̀dẹ̀ látàrí bí àwọn ènìyàn ṣe ń gbé owó ribiribi fún wọn pé kí wọ́n lè mú àwọn. Bàbá ṣàlàyé pé ọ̀pọ̀lọpọ̀ owó làwọn wọ̀nyí ti gbà. Kódà wọ́n ṣe débi pé tí wọ́n bá gba owó ọ̀hún tán àwọn tó yẹ kí wọ́n fún ní ẹ̀tọ́ wọn gan wọn á fún wọn. Àwọn tó yẹ kí wọ́n gbé ẹ̀tọ́ wọn pé owó tá a gbà yìí o tiẹ̀ rẹ o tiẹ̀ ní o wọn ò fún wọn. Àwọn yẹn gan ò rí gbà. Àmọ́ ńgbà tọ́rọ̀ wọn ti wá ń digbọ́n mi sí omi òtó tó ti di pé ó ti fẹ́ máa di tí wọ́n fẹ́ máa fi owó tí ọ̀tẹ̀ tí wọ́n gbé wọ́n ti ń bára wọn jà débi wípé àwọn afọbajẹ gan ti pín sí méjì pín sí mẹ́ta látàrí bí wọ́n ṣe fi owó dà wọ́n rú látàrí bí wọ́n ṣe fi owó tú àárín wọn ká. Yorùbá gbọ́n Yorùbá ní ntí owó dálẹ̀ apá owó ò ní ká. Ìdí nìyí tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ṣe pé bàbá wa Wande Abimbola pé bàbá a rí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tẹ́ ti ṣe. A rí pé ìlú mọ̀ká ní lóde Nàìjíríà ńlẹ̀ Yorùbá láfíríkà ní àgbáyé lónìí. A rí wípé irú yín sọ wọ́n látàrí ìdí èyí ẹ máa bọ̀ ẹ wá bá wa Difa ẹ jẹ́ ká wo ẹni tí Ifá mú. Tọ́ bàbá sì wá bàbá gbà láti Difa bàbá wa Difa ẹni tí Ifá sì mú òun náà ni wọ́n fà kalẹ̀. Àmọ́ nígbà tọ́rọ̀ ọ̀hún tó bẹ̀rẹ̀ sí ní di awuyewuye tó di ìfàǹfà tó di tí wọ́n ń fà lọ́tún tí wọ́n ń fà lọ́sì pé irọ́ ni owó ni wọ́n fi mú ni gómìnà màmá mú ni ó ṣe gbá ni ó ṣàwo ni. Bàbá jáde àwọn èèyàn kàn sí bàbá bí bàbá kí wọ́n wá sọ tẹnu wọn. Bàbá ní ṣàlàyé pé lóòótọ́ àwọn làwọn Difa Ifá táwọn sì dá ẹni tí Ifá mú òun náà ni ẹni tí gómìnà tó yàn kì í ṣe pé gómìnà ló mú èèyàn fún aláàrẹ. Ẹ̀yin náà jẹ́ ká jọ gbọ́ ohun tí bàbá sọ. Mo ń bá bàbá wa Professor Abimbola sọ̀rọ̀ báyìí nílùú Amẹ́ríkà lórí ọ̀rọ̀ ọba tuntun tí wọ́n jẹ ní ìlú Ọ̀yọ́. Bàbá lẹ́ni à ń kà nínú pépà wípé ẹ̀yin ni Ọlọ́run lò tú Ifá láti lè yan ọba tuntun fún ilẹ̀ Ọ̀yọ́. Bàbá mo fẹ́ kẹ́ ẹ dárúkọ yín kẹ́ ẹ ṣàlàyé bó ṣe jẹ́. Ṣé lóòótọ́ ni sítórì yẹn ni àbí wọ́n kàn fi purọ́ mọ́ yín? Bẹ́ẹ̀ ni bó ṣe rí gan-an nù. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ó ní kí n dáfá ọba Aláàfin Ọ̀yọ́ ọlọ bí àgbáre wájà ní pìrìtì ń bọ̀ ní ọdún mẹ́ta tí òbó léwó tó kù tẹ̀ yẹ̀ tí omi agbada yí dànù. Wọ́n ní gba wọn dọ́gbọ́n títí pé àwọn afọbajẹ wọ́n bá wọn wá ọmọ yìí. Gbogbo àwọn tí wọ́n ń fowó tí wọ́n fẹ́ fowó ṣe tí wọ́n gbowó ńláńlá tí wọ́n gbé fáwọn afọbajẹ. Nígbà tó wá yá àwọn afọbajẹ wá jà láàrin ara wọn níbi owó tí wọ́n ń pín àwọn kan kò tó nǹkan ní owó tí
ẹni tó gbé owó ńlá kalẹ̀ fún wọn tí wọ́n fẹ́ fìjọba yìí nu owó tó fún wọn. Àfọ̀bàjẹ́ méjì nú wọn wọ́n á fọn pé àwọn ò wọ́n tiẹ̀ tó pé àwọn márààrún wọn lè táwọn mú nì. Ní a rí i pé owó tí ẹni tó dó lórí wọn tó gbà iye tó fáwọn ń bẹ kékeré báyìí ni owó yẹn pọ̀ gan-an tó fẹ́ dí odò. Ẹ̀wọ́n ṣe á jẹ́ pé kékeré báyìí lẹ fáwọn bàbá owó yòókù ńkọ́ bàbá Sádìjà. Wọ́n ti kọ́ fọwọ́ sí ohun márààrún gbọ́dọ̀ méjì wá ní àákọ́ síjọba àkútó. Àwọn ọ̀fọwọ́ sí mọ́ o àti owó tí olórí àwọn gbà àsọpọ̀ rẹpẹtẹ báyìí ní wọ́n fáwọn ní kékeré ń bẹ̀. Mi tí wàhálà sá ti bẹ̀rẹ̀ nu àwọn aráàlú náà wá ń kọ̀wé síjọba wọn kọ nínú ìwé ìròyìn wípé owó lẹ́ẹ̀fì yan ọba Aláàfin sípò yíwá dàbí ọ̀rọ̀ sádìyàn pọnyánrin láti oṣù kẹrin ọdún ìlọ́pọ̀ ọdún mẹ́ta tí bàbá wa ti wàjà wọn sáré sí wádìí ọdún tó kọjá ní a pè bá sọ̀rọ̀ náà. Gómìnà rere ni gómìnà wa ní síbí fáwọn fi ṣe kíní láyé àtijọ́. Bá a bá fi fá ṣe owó náà wọ́n máa gbà lọ́wọ́ àwọn ọmọ yìí. Bẹ́ẹ̀ wọ́n sì ń ṣe gbogbo ìlú ilẹ̀ Yorùbá lónìí. Àmọ́ ọba tàwọn Fúlàní nílẹ̀ Haúsá o, àmọ́ ọba bòmí o, owó sá ni wọ́n gbé kalẹ̀. Táwọn afọbajẹ́ ó pe owó bèbèrè wọ́n ra mọ́tò fún wọn, wọ́n ra jẹnẹrétọ̀, wọ́n sá ẹni tó wù rẹ̀ bá pọ̀ jù wọ́n lè gbowó lọ́wọ́ 100 èèyàn. Ẹni tó wù rẹ̀ bá pọ̀ jù ni wọ́n fi jẹ. Ẹ ṣe ń ṣe nù. Gómìnà wa lò wọ́n gbà wọn rò pé yìí ń dá. Ẹ má jà sí yìí mọ́. Ṣé bí bàbá wa ló jókòó kalẹ̀? Táwọn sì mọ̀ pé kì í purọ́, kì í ṣèké, kì í mú nǹkan kì í gbé gbogbo ibi tó ti ṣiṣẹ́ ní yunifásitì níjọba ní kíkíbi kò mú kọ́bọ̀ ẹnìkankan rí. Babaláwo sì ni wọ́n lè fi jẹ àwíṣẹ gbogbo àwọn ní àgbáyé. Àṣẹ jẹ́ kí bàbá wọn lọ dáfá kó sí bí wọ́n ṣe ń dè ló. Bàbá ṣe bí wọ́n ṣe yóò rí bí ṣe rí. Eléyìí yóò lè tún jẹ́ kí ọkàn àwọn ènìyàn ó tún rọ̀ wípé ẹni tí wọ́n mú gẹ́gẹ́ bí Aláàfin ìpínlẹ̀ Ọ̀yọ́ lónìí ẹni tó tọ́ ẹni tí Ifá mú ni. A sì kí ìdílé tí wọ́n ti mú ọmọ oyè a kí yín wípé ẹ kú oríire oyè náà yóò mọ̀rí ní àsìkò tí bàbá yìí toró ti di bàbá báyìí eku akébi eku ẹyẹ akébi ẹyẹ ọmọ ènìyàn ò fọ̀n bí ọmọ ènìyàn ní ìlú Ọ̀yọ́ àti ilẹ̀ Yorùbá káfàtà. Àwa bẹ́ẹ̀ torí Ọlọ́run ìdílé tí wọ́n mú yìí àtọmọ oyè arọ̀yìn ọmọ oyè wípé ẹ má fi tẹ̀sìn kan ṣe o nítorí pé ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìlú Ọ̀yọ́ gangan fún alára ẹ̀ ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá ni. Ẹ lè jẹ́ lóòótọ́ a rí pé mùsùlùmí a rí pé lára orúkọ yín muslim wà ń bẹ̀ bọ́ yẹn kọ́ ni tó mátà sí wa ìyẹn kọ́ ni tá a fẹ́ jẹ bí kì í ṣe wípé bẹ́ẹ̀ ṣe ṣe ètò ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ilẹ̀ Yorùbá tí àjọṣepọ̀ tí ó wà láàrin yín àti Ọọ̀ni tìlú Ilé-Ifẹ̀ tó rẹ̀yìn méjèèjì yìí náà ó ní ọba tó ṣe gbòógì nílẹ̀ Yorùbá tá a bá ń sọ̀rọ̀ nípa ọba ilẹ̀ Yorùbá Ifẹ̀ àti Ọ̀yọ́ àwọn méjèèjì yìí
ìtàn wọn ò lè parẹ́ nínú ìṣèjọba àti nínú ìsọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Wọ́n ní agbára púpọ̀. Àwọn ìlú méjèèjì yìí wọ́n fi ẹsẹ̀ rinlẹ̀ púpọ̀ jù. A sì mọ ipa tí Aláàfin àná àti Ọ̀ọ̀ni àná, àmọ́ ipa táwọn méjì tí wọ́n jọ kó láàrin ara wọn. Àmọ́ bí wọ́n ṣe ń fi ìfàǹfà takàngbọ̀n tó jẹ́ wípé ó sì ń pa ìran Yorùbá lára. A sì mọ̀ wípé lẹ́yìn ìgbà tí Ọ̀ọ̀ni àná gbéṣẹ̀ tí Ọ̀ọ̀ni tuntun débẹ̀, òun àti Aláàfin àná náà wọ́n jọ ṣe ìrẹ́pọ̀, wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ títí tí bàbá ọ̀hún tó fi wàjà. Nígbà tí ẹ̀yin náà bá tún wá gba ipò Aláàfin, a fẹ́ kí ìrẹ́pọ̀ kó tún wà, torí pé ọ̀dọ́ ni yín, ọ̀dọ́ ni Ọ̀ọ̀ni tòní. A fẹ́ kí ìrẹ́pọ̀ kó tún wà láàrin yín láti rí i pé ẹ lè so ìrẹ́pọ̀ láti lè gbé ilẹ̀ Yorùbá dókè àgbà. Ẹ sì lè lo ìrẹ́pọ̀ láti lè jẹ́ kí ìran Yorùbá kó kúrò lóko ẹrú. Ẹ má jẹ́ kí wọ́n fowó tàn yín o. Ẹ lo ipò yín gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́. Ẹ lo ipò yín gẹ́gẹ́ bí ẹni tó bẹ́ẹ̀ tó sùn. Ẹ lo ipò yín, eléyìí yóò sì ràn wá lọ́wọ́. Eléyìí òun náà ní ọ̀nà kan so tí mo rí pé ẹ lè lò láti fi lè ṣe ìjọba tó dáa. Ọlọ́run Olódùmarè yóò wà pẹ̀lú yín, ewé yóò mọ̀rí o. Ká máa retí ọjọ́ tí wọn yóò ṣe ìwúyè fún yín. Mo sì gbà pé lágbára Ọlọ́run, ewé yóò mọ̀rí. Ẹ jẹ́ àjẹgbó, ẹ jẹ́ àjẹtọ́, ẹ jẹ́ àjẹpẹ́ láṣẹ Olódùmarè.